àbá tí ó gbowó lọ yín ló ti gbowó lọ yín o bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ mi lówó ni bẹ́ẹ̀ bá bọ̀ mi kò ṣe kankan ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín ni pé mo fẹ́ kí yín pé kú oríire èyí tí ó bá ti gbèpè lẹ́nu bàbá rẹ̀ tó kú nù yín tí ó sì gbèpè lẹ́nu ìyá rẹ̀ tó kú nù yín kò sẹ́ni ó lè ṣépè fún yín mọ́ tó lè mú yín. Allah. ẹ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ó bá ti gbèpè lẹ́nu bàbá rẹ̀ tí ó gbèpè lẹ́nu ìyá rẹ̀ ẹ kí kú oríire. والوالدين فلا تنهرهما أبدا. ẹnu ètè mi ọ̀gàn sọ fún ni pé ẹni tó bá ṣe pé ó ní kùdìẹ̀kùdìẹ̀ tóun àti ìyá rẹ̀ bá fi síra tó ṣe pé ìyá ń sọ fún un pé wọnú ọlọ́run ọmọ fọ ọlọ́run lọ múra dáadáa kò ní bá mu fún ọ o. والوالدين àwọn ọmọ yín a sì dáìmọ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣe yá yín àmì èyí tó bá ṣe kó ṣe dáadáa pẹ̀lú ìyá rẹ̀ tó sì ṣe dáadáa pẹ̀lú bàbá rẹ̀ mo kí o kú oríire ó ti ṣògùn owó. فلا تنهرهما أبدا. èyí tèmi ń dúpẹ́ fọlọ́run sínú nígbà bàbá mi ó kú mo bí ẹ́ léèrè mo ní ṣe ń ọ̀sẹ̀ yìí ẹsẹ̀ bò pàápàá àbí tí wulẹ̀ ọmọ níjọ́ mo sì mọ̀ pé mo gba láńsẹ̀sì ní wòlímọ̀ tá a ṣe kẹ́yìn àbí táwọn ọ̀rọ̀dẹ́ àná ká ṣe kẹ́yìn nígbà tí wọ́n káwọn ọmọ lọ síwájú bàbá mi pé kí wọ́n ṣàdúrà fún bàbá mi ní ẹ tọ́jú bàbá yín bí ṣe ń tọ́jú mi o ọlọ́run ó tọ́jú bàbá yín bí ṣe ń tọ́jú mi o níjọ́ náà mo ní tọ́ mo gba láńsẹ̀sì mo sì pa àwọn àbúrò mi ìwọ tó bá kù lẹ́nu ẹ̀ lọ yanjú ara rẹ o èmi ti gba sàádàtù àbàdíyà gbogbo ẹni tó bá bá débi pé òbí rẹ̀ bá ṣàdúà fún ẹ sọ fún un kó kú oríire ìgbà tí Àjàní bàbá mi ń tó tí gbogbo àwọn àǹtí mi rọ́dé tí wọ́n ń tọ́jú wọn tí wọ́n ń sọ pé àti ẹ̀rá làájì bàbá mi àwọn tèmi torí kó lè wá mú in lówó ni òun ti ṣe tí ó ṣe ń tiẹ̀ ẹ̀yin ni ẹ mójútó gbèsè ayé yín lọ́dọ̀ mi. والوالدين gbogbo owó tó o bá lòbí láyé tó ní á ní ọmọ lọ kí aláàárẹ̀ orí burú ń sí ọ. فلا ẹ jókòó. تنهرهما أبدا. wọ́n ní ìyá rẹ̀ ń bẹ lọ́sibítù bàbá rẹ̀ ń bẹ lọ́sibítù ọwọ́ á ní sàárà sí ọ. ẹnìkan ti wí fún mi rí yóò tó bí ọdún mẹ́rin ní ìsìn. ọlọ́run máa jẹ wá. mo lọ sẹ́mínà kan gbàtà fẹ́ dìbò 2018 mo lọ residential kan ní mo lọ sí conference kan ní Ìbàdàn ní hòtẹ́ẹ̀lì ńlá kan ọwọ́ oúnjẹ méjì ni ẹ sì máa fún wa lójúmọ́ wọ́n fún àǹkan láàárọ̀ wọ́n fún àǹkan láago mẹ́fà èmi sì fún oúnjẹ alẹ́ sí kó dàbọ̀ sago mẹ́wàá alẹ́ mo rí pé mo jẹ nǹkankan mo wá ní ẹgbẹ́ ọkọ̀ ẹjẹ́ á lọ sí ọ̀nà Bódìjà ká wá mẹ́mẹ́ tó bá dáa àwọn ará mẹ́mẹ́ lọ ni pásítọ̀ kan bá páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ ló bá sọ fún ọmọ tó lọ ra mẹ́mẹ́ pé mo fẹ́ rí bàbá tí ń bẹ́nu ọkọ̀ mo ní kí lọ fẹ́ wí ó ní tí èèyàn bá ń ṣàárẹ̀ kí n má lọ wò lọ́sibítù o mo ti ń mánéèjì ẹ̀ torí mi náà ní ìfẹ́ ṣàwí ìgbọ́ níjọ́ wọ́n gbé bàbá mi lọ́sibítù mọ́ lọ́sibítù eléyìí ó kú bá mi nù olùsí yọgbà sàtífíkẹ̀tì ọwọ́ mi sọnù yọ fàyà. والوالدين فلا تنهرهما أبدا. gbogbo wọn tó bá lóbi láyé. فلا تنهرهما أبدا. má wulẹ̀ wá ọsọlẹ̀ kankan kì í má àwọn òbí rẹ ló sọlẹ̀ rẹ. Kùránì wa qada rabbuka. ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تنهرهما أف ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا
جناح ذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. Ọlọ́run ni mo pa àwọn ànábì láṣẹ. وقضى ربك ألا تعبدوا إلا إياه. Àkọ́kọ́ ni pé kó má ṣe nǹkan kan mí lẹ́yìn Ọlọ́run. Má ṣe nǹkan mí lẹ́yìn Ọlọ́run. La ta'budu illa. Má ṣe nǹkan mí lẹ́yìn ọba tó dá ọ. Assignment ẹlẹ́ẹ̀kejì wà bẹ̀rẹ̀. وبالوالدين إحسانا. Ṣe dáadáa sáwọn tó bí ọ. وبالوالدين إحسانا. Kéèyàn ṣe dáadáa sóbì sẹ́ni kó tó ju irun lọ. Ọ̀n lọ mọ́sálásí lọ mọ́sálásí wá pè ọ́. Ó ní bàbá rẹ̀ mọ̀ sókùn. Bàbá rẹ̀ mọ̀ wá nígbà ń bá kírun. Tọ́tọ́ ọba kírun wọn lọ́hùn nígbà. Padà bẹ̀ kọ́ lọ béèrè kí nípa bàbá rẹ̀ lẹ́kún. وبالوالدين إحسانا. Èmi làǹfààní umura tó ń lọ kí làǹfààní Mẹ́kà tó ń lọ tó dá lọ́dọ̀ àwọn tó bí ọ. Abídèmí mọ gbọ́ tí wọ́n sọ mọ́ èwo ni Kúdèmí. وبالوالدين إحسانا. Kí ni ṣe ọ́tọ̀ wàá mọ̀ àtóbì rẹ̀ fi lélẹ̀. وبالوالدين إحسانا. Ọ̀wá lòun ti Port Harcourt bó ní goslow mú ọ ọmọ ìbànújẹ́ ni ọ. وبالوالدين إحسانا. Ọyẹ kó bí èèyàn kú sí yẹn látẹlẹwọ ni. Bókù bá ti dàgbà ní ọyẹ kéèyàn ó jìnnà lé mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ̀yìn odi tẹ́ ẹ sì lárúgbó ńlé ẹ má jìnnà lé tẹ́ ẹ bá fẹ́ gbàdúrà kan yìí. Àdúrà tí wọ́n ṣe fún ọjọ́ gbé bọ́ǹfìtà wá fún ẹ lè mọ́ gbà. Toró ti nítorí ní jẹun fi ṣe. Èyí tí wọ́n ṣe fún ọjọ́ gbé mílíìkì wá ó lè mọ́ gbà. Tọ́jú ọ̀sẹ̀ mo lè mọ́ gbà. Tọ́jú owó lè mọ́ gbà. Toró ní rìsíìtì tí wọ́n gbà kó tó di pé wọ́n ṣe fún ọ. Èyí tó ọba gbé wá fún ẹ níjọ́ tí wọn ò lè jẹ nǹkan kan mọ́. Tí wọn ò lè mú nǹkan kan mọ́. Ìdúró tó ọba dúró tì wọ́n yẹn àdúrà tí wọ́n bá ṣe ń bẹ̀ yẹn bí ìgbà tí èèyàn fi agbéringbé irin ni yóò gbé ńlẹ̀ lókè ni. وبالوالدين إحسانا. Ọlọ́ni assignment ẹlẹ́ẹ̀kejì وبالوالدين إحسانا. tó o bá jẹ́ alágídí ìgboro má jàgídí rẹ ọdọ́dọ̀ òbí rẹ. Bó o bá jẹ́ alágídí nígboro tó o ṣe ń súnmọ́ tó bá ti di pé mẹ́jọ rẹ lọ́dọ̀ òbí rẹ kò sì rẹ̀ yí apá rẹ lẹ̀. Ṣe dáadáa sáwọn òbí Ọlọ́ni ìmọ̀ ìyàbòlògánà عندك الكبر tí wọ́n bá dàgbà sí ọ lọ sọ́ra rẹ ṣe. أحدهما Ó lè ṣèkánú wọn áùkìlà كلاهما. àbí àwọn méjèèjì. Fala taqullah uma أفين. má sọ̀rọ̀ sí ọ sáwọn tó bí ọ. فلا تقل لهما أف. La taqullah uma uffin. Má sọ fún apáyé tí wọ́n ti lọ. ولا تنهرهما. Aró oko lọ bárẹ̀ èkó. Àwọn tí wọ́n ní wọ́n ṣe èèyàn lónìí hùn àwọn ni wọ́n bí wọ́n tó ń pera rẹ̀ léèyàn. لا إله Tó إلا o bá sì gbà pé èèyàn làwọn náà ìwọ náà lè má dé èèyàn lọ́mọ lọ́la. ولا تنهرهما. Látẹ̀ni arúgbó tó o bá ti ṣèpinnu lórí nǹkan kan tóbi rẹ̀ báyìí lè sọ fún ọ pé fílẹ̀. Kódà ìpinnu tó burú ni kéèyàn ọkọ obìnrin. Ìpinnu tó burú ni kéèyàn ọkọ obìnrin. Tó o bá fẹ́ kọ obìnrin kó o tó kọ́kọ́ wọlé àdúrà náà pé Ọlọ́run má jẹ́ ọmọ náà ọ̀dọ̀ bàbá mi. Ọlọ́run má jẹ́ ọmọ náà ọ̀dọ̀ ìyá mi. Tó bá lè kọ obìnrin tó o ti jáwèé fún un tíjọba ti lù lóhùn tẹ̀pẹ́ yìí ṣe ìyàwó ara yín wá tó bá mú ìwé gbọ́dọ̀ ìyá rẹ lọ pé tó ìwé tó máa yín fún mi rẹ o èmi ò kú lẹ́ẹ̀dẹ̀ rẹ o tó bá ilé mú ìyá rẹ tó bá ìpè ọ pé bọ̀n mi èmi ni ó bọ̀n fi yá mi má jẹ́ wọ́n sọ lẹ́ẹ̀mẹ́ta kọ́ ọmọdé ọmọ náà. لا إله إلا الله. má jẹ́ wọ́n sọ lẹ́ẹ̀mẹ́ta kọ́ ọmọdé ọmọ náà tí wọ́n bá ilé sọ lẹ́ẹ̀mẹ́ta tó wà ní yorùbá ẹ̀ mọ́mọ́ tẹ́ bí. mi international alágídí of Nigeria èmi lẹ́ ń bá mi àkàmú kọ́ èmi ọ̀rọ̀ tara yín lẹ́ ń sọ gbàgbé ẹ̀ ò lè sórí ilé láyé mọ́. وقل لهما قولا كريما. La taqullah uma uffin àìbòbí ẹni ṣagídí. Gbogbo ọ̀rọ̀ tí ẹ máa ń fà tó bá ti lè dọ́dún òbí èèyàn gbà fọlọ́hún. Ìní mo ṣe báyìí dúpẹ́ èyí tí ọba báyà rẹ̀ ṣagídí tẹ́ kú ni o.
وقل لهما قولا كريما ọ̀rọ̀ tí ó dùn máwọn òbí rẹ nù ni wọ́n máa sọ lẹ́gbẹ̀ẹ́ wọn. وخفض لهما جناح الذل من الرحمة ọlọ́run wa ní gbogbo ẹ̀yin ọlọ́lá bẹ́ẹ̀ ṣe wù kẹ́ ẹ lọ́lá tó ẹrẹ̀ ya apá yín وخفض lẹ̀. لهما جناح الذل من الرحمة ipò wo lọ wà tí wà àti ìyá rẹ ò lè jọ wọ mọ́tò. لا إله إلا الله ipò wo lọ wà tí ìyá àti bàbá rẹ ò lè wá bá ọ lọ́fíìsì. ipò wo lọ wà tí ìyá àti bàbá rẹ ò lè wọnú ilé rẹ mọ́ làwọn fi ìyá rẹ lóògùn ọdún. gateman wọ́n sọ fún ìyá rẹ pé máma àkó bàtà ẹ̀bọ ẹ̀kọ́ lérí ẹ̀sọ́ wọ́n á ẹ̀sẹ̀ lọ rí ìyá rẹ nú mi kan iná sọ ẹ wọlé wọ́n wá sanitize ìyá rẹ kí wọ́n tó kó tó wọnú létí wọkọ èso lórí ilé ọmọ. wọ́n wá sọ ilé ní ìsọ̀rọ̀ bí wà lìdé ní amálẹ́tì ọmọ wà náà àlà wà ní. ọlọ́wọ́ asun ọmọlẹ́bìnrin pé orí ẹ ti dàrú kí ló ilé ìwò lọ kọ́ tó lè tónú ìyá rẹ tó gbé lóṣù mẹ́sàn-án. wà náà àlà wà ní. ebi gbogbo tí ń bẹ́nu lé ní bẹ́nu obìn sitirúùmù ń bẹ́nu lé sitirúùmù ń bẹ́nu obìn ebe èèyàn ní jókòó sitirúùmù ẹjọ́ ta ní lo pàǹdà. ọ̀wà sọ ilé ìsọ̀rọ̀ bí wà lìdé ní amálẹ́tì ọmọ wà náà àlà wà ní. bẹ́dúrúùmù ń bẹ́nu lé bẹ́dúrúùmù ń bẹ́nu obìn. wà náà àlà wà ní. ó ti ẹ̀ rántí ìdààmú tí ìyá rẹ ṣe wà náà àlà wà ní. níjọ́ tí ìyá rẹ ó jílẹ̀ láàrin òru tó nìkan máa dá sọ ó ti gbàgbé ìjọ́ tí ìyá rẹ múra tán tó múra tán nigínigí tí gbogbo olóbìnrin lé ní ọ̀yà ẹ̀jẹ̀ àlọ́ tí ìyá rẹ sì gbé ọpọ̀n tó sì yàgbé eyín sásọ olóbìnrin lé La ilaha illallah. ó ti gbàgbé ìjọ́ tí ìyá rẹ fẹ́ sún ọ sókè láàrin ìjà tó sì na ìpá ìwọ tó ṣe pẹ́sẹ̀ rí ogun máa ń wọ̀n tó sì na ìpá tó sì sí aṣọ nídìí ìyá rẹ Kai, ẹ̀yin ọmọ ẹ lọ ṣe làákàyè ẹ tọ́jú àwọn tó bí yín. kai. Àwọn obìnrin jọ mọ̀ dààmú lórí ọmọ àwọn ìyá tí á dààmú lórí ọmọ ẹ̀yin dèdèrè tá à ń fẹ́ ní ìsílẹ̀ dààmú mọ́ ẹ̀yin òpònú ọmọ tá à ń fẹ́ ẹ̀yin ràrùn burúkú. Ọmọ láti ọmọ wa ní wàhálà wa ní wọn fi sọ́nù wọn fi àmẹ́lẹ̀ àníṣekú wọlé àlèlẹ́. Àwọn ìyá tí á tẹ̀ láti ọlọ́ ọdún méjì ni wọ́n fi fún alọ́mù ebóṣù mẹ́fà lẹ́ ń gbọmú lẹ́nu ọmọ ní ìsìn. Ilé òjò rí ọmọ ó pé má jẹ́ ń pa kàní. Ọ̀wọ́n arọ golden mọ̀ fọ́mọ ọmọ ọdún méjì wá dàbí ẹlẹ́dẹ̀ gà á mọ́wọ́ rẹ̀ mi kẹlọ lẹ́jọ́ orígbà tí àwọn ọmọ rẹ̀ jáde wàlẹ́ ajá mo pè mo ní àwọn ilé òmù mú pé wọ́n bí fi olóòrùn ọmọ ọdún mẹ́ta ọ̀nà fún rẹ̀ wá dàbí bẹ̀m̀bẹ́ ẹ̀yin obìnrin níjọ́ táwọn ìyá tí a ń tọ́jú wa ibi tá a bá jókòó títí ẹ ti làpọ̀n bọ̀ tí wọ́n ń tí táǹtì yàgbẹ́ ibẹ̀ náà wọ́n ti máa jẹun ibi wọ́n bá fẹ́ kó gbé ọmọ ó tó bá sọ bomú oríire ọmọ rẹ̀ wọ́n á rùn sí ọ bá a bá tún yàgbẹ́ lọ tá a bá sín àwọn ìyàwó tó ń kọ́ ọmọ gbé báyìí wọ́n tó ń la sẹ́yìn lè lágbẹ́ mọ́ tí ọ̀yẹ́ kẹ́ lákẹ́ ńlá ètí ọ̀yẹ́ lákẹ́ ńlá nìsí. Wọ́n ṣe iná ní ìsọ̀rọ̀ bí wà lìdé ní amálà tí wọ́n mọ̀ wà náà aláwọ̀ ní ọ̀hún. Ẹ wá ìyọnu ọmọ mọ́ ìyọnu ọkọ lẹ̀ ń wá iná ìlọkùnrin fi já ilẹ̀ ń bọ́ stọọbù ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lónìí ẹ wá ìyọnu ọmọ ẹ wá ìyọnu ọlọ́ ẹ wá ìyọnu òbí yín àfìyọnu ọkọ ẹ torí ọmọ yín lọ ilé aládùúà àfi torí ọkọ kọ́mọ fẹ́mi náà ni ẹ ti sọ ẹ̀sọ́ afẹ́yàwó lẹ́yìn ẹ̀sọ́ dọ̀ràn ẹ̀sọ́ di criminal offence èwo lẹ́ gbúdọ̀ report commissioner of police èwo lẹ́ ń lọ ní olóògùn sí ẹni ọlọ́run ọba ti mú tọ́lá àwọn kan ọlọ́run ti mú wa níjọ́ èèyàn bá ti tẹ̀ lóbìnrin dé kóòtù ọlọ́run ti mú bẹ́ẹ̀ bá ti lè kó kan ọ̀ràn bọ̀ ọlọ́ ọ̀rẹ́ mi kan ló ń fẹ́ ṣe igi ọba fún mi ní déètì ń bọ̀ ya lọ́ba ní àwọn ọ̀kọ̀ọ̀kan lọ kóòtù ní Thursday mo wá ń pè mo ní iye ẹsẹ̀ ọlọ́run
ọ̀rẹ́ yìí pé ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ìkẹ́nu àwọn méjèèjì ọlọ́run tẹ́wọ́ gbaṣẹ́ wọn ìwọ lọ fẹ́ jìyà wọn ọ lọ kóòtù olóhùn lọ nígbà tá a dé kóòtù ní ẹ̀ ń bá ń ka ẹ̀wọ̀n wọn ò wá ka ẹ̀wọ̀n ìjọba nàìjíríà ẹ̀yin nu ọlọ́run ayé yín ò lè dáa wọn ò wá ka ẹ̀wọ̀n kankan fún obe pé tọ́ ọba ṣe báyìí sọkọ rẹ ògùn ọ̀ṣọ́ ìgbà wọn sọ pé tí ọba ilé tóòsì obi tọkọ rẹ báyìí lè mọ ọlọ ẹ̀wọ̀n ọdún mẹ́rin nígbà tíyàwó rẹ báyìí mọ nígbà wọn ka ẹ̀wọ̀n lórí 21 mọkàndínlẹ ni báyà gbádà mẹ wọn ní kí ló èmi lọ lẹ́nu ìgbà oríjọ sátidé tá a débẹ̀ mọ láwọn ọmọ gbowó nígbà wọn gbowó tẹ dáadáa mo ní òní ìdí yìí mọ wọn ti báyìí so ní kóòtù so ńjọ́ tí ọba tú àwọ̀ wàá so padà mo nítorí pé mo mọ̀ pé yìgì yóò tù obìnrin yẹn ti fílẹ̀ ní ìsìn kọ̀rọ́nà àti fẹ́yàwó mi kò gbọ́dọ̀ fẹ́ torí tó bá fẹ́ yọ lu ẹ̀wọ̀n gbogbo ẹ̀yin wèrè tẹ́ kàwé tẹ́ kọ́pọ̀lọ́ mọ́ ìyàwó rẹ ní ọjà wọn lọ rẹ́jísìrì wọn náà bá dìde ńlẹ̀ onítàyé bá ń ṣe ló ṣe ọ́ jẹ ìyà kẹ́yìn ayé ni ọ́ jẹ ìyà kẹ́yìn ayé ọlọ́ni ẹ̀rẹ̀ yí apá yín lẹ̀ fáwọn òbí yín. wọ́n fi sẹ́lù fi ẹ̀mí. ó ti gbàgbé bọ́dún méjì níyà rẹ fi fún ọ lọ́yàn ni. wọ́n fi sẹ́lù fi ẹ̀mí. gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ kéwèrè mọ́ kéwú tẹ́ ẹ ní òsì tí jẹ́ fìdáù bókù bá ti kú kò ní ìdí fìdáù ara tí mo fi kí ẹ̀yin ọmọ olóòkú òní mo kí n kú oríire. ìtẹ́lẹ̀ lómi ò ti lé àwọn àfa padà ẹ̀rù pa àṣìyàn ni sóòlà ni ẹ̀mú wa ni kí lẹ́ fún atọ́nà gbèsè ayé wa kí lẹ́ ní gan kí lẹ́ ní adé ẹ bá fi yàjò kú mọ́ lọ́rùn wọ́n wà pé ìtẹ́lẹ̀ àti kírun o káwọn afọ́ pàdé wa ń tẹ́ àwọn ẹni ẹlẹ́ni nígbà wọn náà sì ní sẹ́mi wọ́n tún lè dé tẹ́ wọ́n máa jà wọ́n lọ ṣáájú wọ́n kọ́ ṣáájú lórí òkú tí ò ní yájú tí ò sí tẹ́gbà ń bẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀